kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi pàápàá jùlọ ọlọ́lá jùlọ wa nípínlẹ̀ Ọ̀yọ́ His Excellency Ṣèyí Mákindé. A kí yín bàbá, ẹ kú kó lè dá, ìlú Ọ̀yọ́ ò ní dàrú mọ́ yín lórí o, ẹ ní àkọsílẹ̀ ire ju àwọn ará aṣáájú lọ. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ẹ jèbò rẹ àwọn olùgbẹ́bẹ̀. Ohun tí olóyè Sunday Igboho tí wọ́n ń ṣe fún gbogbo ọmọ Yorùbá ni. Wọn ò bá yín du ipò aṣíwájú, wọ́n mọ̀ páláṣẹ ìlú nìyí. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tá bá ní ká wò, ohun tí àwọn Fúlàní yìí tí wọ́n fi ojú àwa ọmọ Yorùbá rí kì í ṣe ohun tó kéré. Ńgbà tá ti dúró de ìjọba kíjọba gbé ìgbésẹ̀. Lóòótọ́ a mọ̀ pé ìjọba ò lè kùgìrì kan gbé ìgbésẹ̀ láì jẹ́ pé wọ́n ní òfin tó tẹ̀lé. Ṣùgbọ́n àwa ọmọ Yorùbá tá bá wo gbogbo ẹ̀yà tó kù, a rí pé àwa la ní sùúrù jù ní gbogbo ẹ̀yà tó wà Nàìjíríà. Ṣùgbọ́n kí wàá ṣe pé káléèyàn ní sùúrù débi pé àgùntàn a máa bá ní lọ búrẹ́dì mọ́yàn lọ́wọ́. Òun ni gbogbo àwọn aṣáájú ilẹ̀ Yorùbá òun ni wọ́n fi wò, pàápàá jùlọ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn olóyè Sunday Igboho akọni Oòduà tí wọ́n fi wò pé àsìkò ti tó àti ja ìjàgbara lọ́wọ́ àwọn Fúlàní yìí. Ọlọ́lá jùlọ wa, ẹ má fi ṣèbínú, ẹ má wò bíi pé wọ́n fẹ́ dàrú mọ́ yín lórí, ìlú ò ní túká mọ́ yín lórí o, ìlú Ọ̀yọ́ ò ní dàrú mọ́ yín lórí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ní sílẹ̀ létò pé kó lè dá bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àwa ń bẹ̀ yín lọ́lá Oòduà, lọ́lá ọjọ́ tẹ wá sílé ayé, lọ́lá ìbúra tẹ bú pé ìlú Ọ̀yọ́ ò ní dàrú lórí tiyín, bẹ́ẹ̀ ni kò ní dàrú lórí tiyín. Ẹ bá wa jèbù rẹ̀ ń bẹ̀ àwo olùgbẹ́bẹ̀. Tó bàbá wa olóyè Sunday Igboho akọni Oòduà, ẹ kú iṣẹ́ takuntakun o, ọmọ aráyé ò ní rí yín mú, ìbànújẹ́ ò ní kàn yín. Gbogbo ìjàgbara tí ẹ ń jà fúnlẹ̀ Yorùbá yìí, ìgbà tí rí ẹ bá ti máa dé ó máa ṣojú yín. Ẹ ní fẹ̀mí yín di, ẹ ní fi tọmọ di, ẹ ní fi tìyàwó di láṣẹ Èdùmàrè. Ìgbà ló yí kàn yín o, ìgbà tuntun ló yí kàn yín. A ti rí gbogbo àwọn tí wọ́n ti jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn nílẹ̀ Yorùbá títí tó fi dé orí tìyín. Látẹ̀yìnwá gbogbo wọn náà ni wọ́n ṣe rere, láṣẹ Èdùmàrè ẹ̀yin náà ẹ wá tún ṣe rere o. Gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ jẹ́ ká pa ẹnu pọ̀, ẹ má jẹ́ ká máa sọ pé ohun tí olóyè Sunday Igboho ṣe pé kò dáa pé wọ́n fi òfin sí ọwọ́ ara wọn. Tírú ẹ̀ ò bá rí bẹ́ẹ̀ tí wọn ò bá dìde, ìgbà wo la fẹ́ ní sùúrù dà tí wọ́n ń pa àwọn èèyàn wa bí ẹranko. Ẹ dẹ̀ tún jẹ́ ká ṣí, ẹ jẹ́ ká wò ó, ọ̀pọ̀ ló ń pariwo ni wọ́n ń bẹ ẹnu àtẹ́ lu ìtẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams. Bàbá, mo bá ẹ lórúkọ, mo bá ẹ lóyè, mo pè ẹ lórúkọ, orúkọ ni wọ́n ń pe ọba aládé. Ẹ jẹ́ ká wo ẹni tí à ń sọ̀rọ̀ lé lórí tí wọ́n ń bo ẹnu àtẹ́ lu ìtẹ́ wọ̀nyí. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká máa fi ọkàn sí ohun tí a bá ń jẹ lọ́wọ́ nìkan. Ẹ jẹ́ ká rántí nígbà tí ẹni tí à ń dárúkọ yìí kó tó di pé wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ń pè wọ́n ní Gani Adams tó rin ilẹ̀ tó rin oko, ará ilé gbọ́, ará oko gbọ́. Ìjà ọmọ Yorùbá, ìjà ọmọ Oòduà iná náà jà títí tó ti fi di pé olórí ìlú, olórí Nàìjíríà ń gbà yẹn bàbá wa Ọbásanjọ́ tí wọ́n fi mú wọn dánrin, tí wọ́n gbé wọn sátìmọ́lé lórí pé wọ́n ń jàjà Yorùbá ni. Ajá tó bá wọlé ẹkùn tó bá jáde kó dúpẹ́ lọ́wọ́ orí. Gbogbo wa la bá ìtàn yìí, la bá àrọ́bá yìí tó tún ṣojú ọ̀pọ̀lọpọ̀ nù wa. Ààrẹ Ọ̀nà Kakanfò ìtẹ́ Yorùbá ni, kì í ṣe pé oyè ìdílé Gani Adams, kì í ṣe pé oyè ìdílé wọn, ìtẹ́ Yorùbá ni. Tí a bá ti ń bu ẹnu àtẹ́ lu orí ìtẹ́ yìí, kì í ṣe ohun tí ó dáa. Ọ̀pọ̀lọpọ̀ àní kí ni wọ́n ń wò, wọ́n fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, kí ni wọ́n ń wò? Kò sẹ́ni tó máa ṣiṣẹ́ tí ò ní fẹ́ jèrè láyé. Ipò ọlá, ipò ọlà ni bàbá wa Kábíyèsí Lámídì Aláàfin Ọ̀yọ́ ni wọ́n fi dá Gani Adams ní lọ́lá tí wọ́n fún wọn ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Ipò ọlá ni, ipò ọlà ni. Ẹ jẹ́ ká wo ìgbà tí bàbá ìtàn ti ń jà fún ilẹ̀ Oòduà wá látẹ̀yìn, ká tó wá ṣẹ̀dọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè tán, àwa ní kò mọ̀ ṣe mọ́. Ẹ má jẹ́ ká rí bẹ́ẹ̀, ẹ má jẹ́ ká dàárín àwọn akọni ilẹ̀ Yorùbá méjì, ẹ má jẹ́ ká dàárín wọn rú. Ẹ má jẹ́ ká máa sọ pé ohun tí bàbá wa Sunday Igboho tí wọ́n ṣe àwa ọmọ Yorùbá pé kò dáa, pé kò lẹ́tọ̀ọ́ àti ṣe. Ẹ má dẹ̀ jẹ́ ká máa sọ pé kí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ń wò pé àwọn ló yẹ kó lọ sí Ògún. Wọ́n mọ ẹ̀tọ́ àti ìlànà tí èèyàn gbọ́dọ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run ò dá wa dọ́gba. Bí Ọlọ́run ṣe dá olóyè Sunday Igboho sí àyè tiwọn, bẹ́ẹ̀ ló ṣe dá bàbá wa Gani Adams. Ẹ má jẹ́ ká fi gbá kan, ẹ má jẹ́ ká fi bọ ìkànnú. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, torí ohun tí a bá rò pé kò
kò lè da ìlú rú, ó lè lọ dìjọ̀gbọ̀n lẹ́yìn wá ọ̀la kó jẹ́ pòǹgàn ló máa dà lúrú. Àwa ọmọ Yorùbá ẹ má jẹ́ ká da àárín àwọn bàbá wa méjèèjì, ẹ má jẹ́ ká dàrú. Àsìkò ìfẹ́ ti tó, àsìkò ìjàgbara ilẹ̀ Oòduà ó ti tó. Ẹ jẹ́ ká fi ọkàn sọ́nà kan, ẹ jẹ́ ká fẹnu sọ́nà kan. Ọ̀nà tí rẹ̀ pọ̀ tí a máa fi jagun àjàyè, òun ni kí ẹ jẹ́ ká máa wá. Gbogbo àwa tá a dẹ̀ wà ní orí ẹ̀rọ ayélujára tí à ń fẹnu àbùkù ń lu ìtẹ́ ọba, ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ mọ́. Koiki, mo kí yín, ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀, òun ni ìyè ọmọlúàbí. Ẹ sọ lórí ètò yín pé tí ìjà àsìkò àti ìjà àgbàrá bá ti dé pé ẹ máa lọlé. Mo gbé òṣùbà káre fún yín, akọni ọmọ. Ṣùgbọ́n kinní kan ló wá ba àjàò jẹ́. Ẹ má fi ọ̀rọ̀ yìí ẹ má fi ṣèbínú. Bí ẹ ṣe ń wà lórí ẹ̀rọ tí ẹ ń bu ẹnu àtẹ́ lu orí adé, kì í ṣe ohun tó tọ́, kì í ṣe ohun tó tọ́. Bí ẹ ṣe ń wà lórí afẹ́fẹ́ tí ẹ ń bu ẹnu àtẹ́ lu ìtẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, kì í ṣe ohun tó tọ́. Torí àwọn ìtẹ́ tí à ń sọ yìí, ìtẹ́ Oòduà ni. Nígbà tá a bá ní a fẹ́ jà fún ilẹ̀ Oòduà tí a ti ń ba ohun tí àwọn èèyàn ń rí tó jẹ́ gẹ́gẹ́ bí àpèjúwe Oòduà yìí tí a ti ń fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ tá ti fẹnu ń bàjẹ́. Báwo lọ́jọ́ ọ̀la wa ṣe fẹ́ rí? Àti ìrí bí àwọn Ìgbò bọ́n ṣe lágídí tó. Àwọn Ìgbò kan ni wọ́n wá sórí ẹ̀rọ ayélujára kan máa sọ̀rọ̀ sí ọba wọn, tàbí àwọn Haúsá àti ìrírú ẹ̀rí lọ́dọ̀ wọn. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ o. Àgbà ń bọ̀ wá kan ní lọ́la. Bóyá ẹ̀gbọ́n wa Koiki táwọn náà ń sọ̀rọ̀ tó ń bẹnu àtẹ́ lu orí adé, tó ń bẹnu àtẹ́ lu Ààrẹ Ọ̀nà Kakanfò yìí, bóyá ó sì máa kọ̀yìn lọ́la, ta ló mọ̀? Tó bá wá dìgbà tó kọ̀yìn lọ́la, kí lẹ fẹ́ sọ? Ọmọ aráyá gbé gbogbo ohun tí ẹ ti sọ, wọn á gbé jáde. Ilé lẹwà yìí, àsìkò àtúnṣe wà. Ẹ tẹ̀lé àwọn ọba aládé wọ̀nyí, ẹ lọ wá ojú rere wọn. Ìdáríjì wà lọ́dọ̀ Elédùmarè ọba. Àwọn kọ́ ló ní ìdáríjì, Elédùmarè ló ní ìdáríjì. Ẹ ṣe ohun tó tọ́, ẹ ṣe ohun tó yẹ, ẹ má jẹ́ ká máa bu ẹnu àtẹ́ lu àwọn ọba. Àwọn ọba wa wọ́n ń gbìyànjú tí wọn. Gbogbo wa la mọ̀ pé àwọn ọba abẹ́ ìjọba náà wà, abẹ́ ìjọba ìbílẹ̀ náà tún wà. Kí náà fẹ́ ṣe láì jẹ́ pé wọ́n fi tó àwọn ìjọba létí? Kì í ṣe pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Oòduà ó dùn mọ́ wọn nú. Ẹ jẹ́ ká wo ọba tó ti jẹ láti bí 20 ọdún, láti bí 30 ọdún. Ọmọ tí wọn ò tí bí, ńgbà tó bá ti jẹ, ó lọ jẹ alága kánsù, wọ́n gbé ọba sí lábẹ́. Ẹ jẹ́ ká ṣìkáwò, tọ́ba bá sọ nǹkan tí ò yẹ kó sọ, wọn á kẹ́sùn sọ̀bà lẹ́sẹ̀, àdì pé wọ́n yọ kúrò lórí oyè. Gbogbo wa ládẹ mọ̀ pé ẹ̀gún ni fún ìran tó bá ti jọba tí wọ́n bá ti yọ kúrò lóyè. Tó, ẹ jẹ́ ká ṣera wa jẹ́jẹ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́. Àsìkò ti tó, gbogbo ibi tá a bá ń lọ láṣẹ Èdùmàrè á débẹ̀. Ẹ jẹ́ ká ní ìrẹ́pọ̀. Ẹ má yẹ ká bu ẹnu àtẹ́ lu orí adé, ẹ má yẹ ká bu ẹnu àtẹ́ lu ìtẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Gbogbo ìtẹ́ tó bá ti jẹ́ ti Yorùbá, ẹ má jẹ́ ká bu ẹnu àbùkù sí. Ẹ jẹ́ ká ṣera wa jẹ́jẹ́. Láṣẹ Èdùmàrè, ilẹ̀ á jẹ́ tiwa. Gbogbo ohun tí a ti sọ lénìí lẹ́ẹ̀kan sí, ọlọ́lá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, His Excellency bàbá wa Ṣèyí Mákindé, Ẹ̀jẹ̀bùrẹ́, àwọn olùbẹ́gbẹ̀, gbogbo ilẹ̀ Oòduà ni wọ́n ń bẹ̀ yín, gbogbo orí ládéládé ló ń bẹ̀ yín o. Gbogbo ohun tí olóyè Sunday Ìgbòho ṣe kó lè dáa ni, kì í ṣe torí èní, torí ọ̀la ni, torí ọjọ́ iwájú àwọn ọmọ wa ni, torí kí ààbò lè wà lórí àwa ìran Yorùbá ni. Tó, ó jẹ́ lè tí àtúnike àdásí bó ṣe ń lọ ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Àní rógun o, ogun ò ní jà wá, àní rí dààmú. Ogun ò kì í jà kó kó adìyẹ tẹyintẹyin, àní rí dààmú, ọkàn wa balẹ̀. Kó tó tún dìgbà míì tí a máa pàdé lórí ètò. Èmi olólùfẹ́ yín, ọmọ yín, olóyè Dr. Fátókè Adébáyọ̀ láti ìlú Berlin. Lóní ire owó, ire ọmọ, àlàáfíà, àìkú baálẹ̀ ọ̀rọ̀, a máa jẹ́ ti gbogbo wa o. Ire o, ire kàbìtì.